know pé ajá máa ń dùn lóòótọ́ bó kó tó dẹ́ kọ́. No, I'm not gonna do it. No, kí ni mo ṣe tó wrong? Kẹ̀kẹ́ wá gbádùn, ó dẹ̀ take it personal, ó dé bí ìsìn, ó dẹ̀ pàtí mi rú, ṣé kò lọ bẹ́ẹ̀? Ṣé kò ṣe pé bẹ́ẹ̀ ṣe wà violent against Ṣìkẹ́mi lélẹ̀ tó ṣe decide láti má gbé kọ́ yín? Ṣé ìmọ̀ kan tẹ̀ ń sọ nìyẹn pé ìyàwó mi ń cheat on me. Ìyàwó mi ò lè wojú ọkùnrin mẹ́wòó. Ṣé bẹ́ẹ̀ ṣe wo mi mo ya wèrè gan o? Ẹ sì ṣe kẹ́ni bí mo ti ní ẹ ṣe. Ikú wa àjọkú, àwọn èèyàn wa àjọgbà. Kí ló fà á? Kí ló ṣe é? Ó yẹ kó béèrè lọ́wọ́ ọ̀gá, wọ́n lè mọ ibi tó máa wá sí. Tó bá jẹ́ lóòótọ́ ni mo lọ sí anywhere ní àárín 7 days tẹ́mi àtẹ́bí tó máa bí báyìí èmi Ṣìkẹ́mi ọmọ tí máa láṣẹ lójú èkó tó wà ní báńkì. Tẹ́ bá dàbí pé nǹkan tẹ́ ṣe ó ti yí yín lọ́wọ́ ẹ jẹ́wọ́. Ṣé wọ́n fúnra rẹ̀ ṣòfò etí ara ẹ gbọ́n nǹkan tó sọ jáde sí èmi bọ́ sórí Instagram àjọ. 5 and 6 lèmi àti Aajo ní life ni ìwọ bẹ́ẹ̀rì èmi Túndé bẹ́ẹ̀rì. Tó bá jẹ́ fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ èmi ò kú kẹ́sẹ̀ ṣe máa ya wèrè lójú oorun. Ó ti báyé mi jẹ́. Ó ti bẹ̀rẹ̀ kú olóṣì ẹ̀. Ó gbé ọkọ ẹ̀ wá sókè Ẹni àìgbọ́n pa ló pọ̀, ẹni ọgbọ́n pa ò tó nǹkan.